Ìwòyí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa, ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ leléyìí tí ẹ̀ ń wò wá tàbí tí ẹ̀ ń gbọ́ wa, ẹ má gbàgbé láti tẹ subscribe button eléyìí tí ó wà ní ìsàlẹ̀ ńbẹ̀ yẹn. Nítorí pé tí apá kejì sinimá yìí bá ti jáde, a ó máa fi tó yín létí lórí ìkànnì yìí. Sinimá tí a mú wá sí etí ìgbọ́ yín lénìí, òun ni sinimá tí a pe àkọlé rẹ̀ ní Ògbójú Ọmọ. Ògbójú Ọmọ jẹ́ sinimá àgbéléwò tí àwọn òṣèré jàǹkànjàǹkàn tí wọ́n kópa nínú sinimá náà. Lára wọn la ti rí Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀, Ọláyínká Solomon, Fisáyọ̀ Àbẹ̀bí, Fẹ́rànmi Ọ̀yálọ́wọ̀, Bàbá Èkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá yìí ni a ti rí àwọn ẹgbẹ́ olè méjì kan, eléyìí tí ó jẹ́ wípé ọ̀kan lára àwọn ẹgbẹ́ olè náà obìnrin ni ó jẹ́ ẹni tí ó ń darí wọn tí a mọ̀ sí Iron Lady, tí ó sì jẹ́ wípé ẹgbẹ́ olè kejì ọkùnrin ni ó ń darí wọn tí ó ń jẹ́ Lumba. Ṣùgbọ́n nínú ẹgbẹ́ olè Iron Lady wọ́n ní ọmọdébìnrin kékeré kan tí ó jẹ́ wípé tí wọ́n bá fẹ́ lọ jalè òun ni ó máa ń ṣíwájú, tí orúkọ ọmọ náà sì ń jẹ́ Akànnì. Ṣùgbọ́n àwòrán ṣe àfihàn ibi tí àwọn ẹgbẹ́ olè Lumba tí wọ́n ti lọ jalè, tí àwọn ọmọ ẹgbẹ́ Iron Lady tí wọ́n sì wá bá wọn bẹ̀ tí wọ́n gbé owó wọn tí wọ́n gbé sá lọ. Eléyìí fa ìjà láàrin àwọn ẹgbẹ́ Iron Lady àti àwọn ẹgbẹ́ Lumba. Ṣùgbọ́n Lumba ṣe àṣemáṣe kan tí ó pa ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́. Eléyìí fa ìdí tí ó yẹ pé àwọn ọmọ ẹgbẹ́ tó kù wọ́n sì mọ bí wọ́n ṣe mú Lumba kúrò láàrin wọn, tí wọ́n sì fi Bàbá Èkó jẹ olórí ẹgbẹ́ olè Lumba. Ṣùgbọ́n nísìnyí Bàbá Èkó ni olórí ẹgbẹ́ olè Lumba. Kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ nínú sinimá yìí láàrin ẹgbẹ́ Iron Lady àti ẹgbẹ́ Lumba? Inú apá kejì sinimá yìí ni a ó ti máa rí wò. Inú apá kejì sinimá yìí ni a ó ti máa rí gbọ́. Kété tí apá kejì sinimá yìí bá ti jáde, a ó máa fi tó yín létí. Ẹ má gbàgbé láti fún wa ní ìkan lọ́wọ́, kí ẹ sì má gbàgbé láti kọ́mẹ̀ǹtì nǹkan tí ẹ bá lérò wípé yóò ṣẹlẹ̀ nínú apá kejì sinimá Ògbójú Ọmọ. Kété tí apá kejì sinimá yìí bá ti jáde, a ó máa fi tó yín létí lórí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀, ẹ máa bá wa ká lọ.